jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní mìíràn tẹ́ tún fún wa lọ́jọ́ òní. A dá gbogbo ògo ọlá padà sọ́dọ̀ rẹ nítorí títóbi nìwọ Ọlọ́run wa. A yìn ọ́, Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Jésù Kristi gba àyìn wa. A gbà ládùúrà bí a ti lọ nínú ọ̀rọ̀ náà. Ẹ̀mí mímọ́ Ọlọ́run wa mí sí wa. Ọ̀rọ̀ tá a gbọ́ jọ tún ayé wa ṣe. Àti ní ìkẹyìn já lè bá ọ jọba nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Ọlọ́run alààyè ni mo kí wa pé a kú dédé àkókò yìí. Àdúrà mi sí gbogbo àwa tí a ń gbọ́ ọ̀rọ̀ yìí ni pé Ọlọ́run alágbára á mí sí wa á sì tún ayé wa ṣe. À ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a ní nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ ní gbogbo ìgbà yìí. Pé lọ́wọ́ bàbá Bishop, bàbá Olubunmi, Akinlade àti Diocese IFE fún oore ọ̀fẹ́ yìí. Àwọn ọmọ Ọlọ́run lónìí, ohun tí mo fẹ́ fi rí ìgbàgbọ́ wa sókè, ó mọ̀ pé ní títóbi ní ìjọba Ọlọ́run. Títóbi ní ìjọba Ọlọ́run tó sọ wípé greatness in the kingdom of God. Títóbi ní ìjọba Ọlọ́run. Mo dẹ̀ mú ẹsẹ̀ wúrà yìí jáde nínú ìrètí Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Luke chapter 18 verse 17. Ó ní, lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí kò bá gba ìjọba Ọlọ́run bí ọmọ kékeré kì yóò wọ inú rẹ̀ bí ó ti wù kí ó rí. Títóbi ní ìjọba Ọlọ́run. Tí a bá wo gbólóhùn tí mo sọ jáde yìí, a rí pé Jésù Kristi Olúwa wa ni ó sọ̀rọ̀ yìí jáde. Ohun tó dẹ̀ fa okùnfà gbólóhùn yìí, òun ni pé ṣáájú àkókò Jésù ó pa òwe fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé àwọn kan gbẹ́kẹ̀lé òdodo ara wọn tí wọ́n sì ń gan àwọn mìíràn. Jésù wá pè wọ́n ní Farisí àti agbowó òde. Tá bá wo Lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹrìnlá. A sọ nípa ti Farisí yìí wípé àwọn méjèèjì àti Farisí àti agbowó òde ni wọ́n lọ sínú tẹ́ḿpìlì láti lọ gbàdúrà. Èyí tó jẹ́ Farisí nígbà tó dénú tẹ́ḿpìlì, a kọ wípé ó dìde dúró, ó sì bẹ̀rẹ̀ sí wípé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ pé èmi kò rí bí àwọn ìyókù, àwọn alánilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, àwọn panṣágà àti pẹ̀lúpẹ̀lú àwọn wọ̀nyí tí wọ́n jẹ́ agbowó òde. Ó sọ wípé èmi ń gbà àwẹ̀ lẹ́ẹ̀mejì ní ọ̀sẹ̀, mo sì ń san ìdámẹ́wàá mi àti ìdámẹ́wàá ohun gbogbo tí mo ní. Tá bá wò dáadáa rí pé ó gbé èwù ìgbéraga wọ̀. Nígbà tá a kà nípa ti arákùnrin tá a pè ní agbowó òde, Bíbélì ṣàlàyé wípé ó dúró ní òkèèrè rere, ó sì tẹríba, ó sì gbàdúrà. Ohun tó fi kókó àdúrà yìí ni pé, Ọlọ́run jọ̀wọ́ ṣàánú fún mi, nítorí pé ó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti pé ohun tóun nílò ní àánú. Ó rí ara rẹ̀ sílẹ̀. Ìwé mímọ́ dẹ̀ ṣàlàyé fún wa wípé arákùnrin tá a pè ní agbowó òde yìí, ó ní ó lọ sí ilé rẹ̀ pẹ̀lú ìdáláre ju Farisí lọ. Mo gbàdúrà fún wọn tó ń gbọ́rọ̀ yìí, ìdáláre Olúwa yọ̀ǹda rẹ̀ fún ọ lórúkọ Kristi. Síwájú sí èyí ló mú kí Jésù wípé ẹni tó bá máa pọ̀ ní ìjọba Ọlọ́run ó gbọ́dọ̀ gba ìjọba Ọlọ́run bí ọmọ kékeré. Nítorí tá bá wo ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún, ìkẹrìndínlógún, ìkẹtàdínlógún, Jésù wá sọ̀rọ̀ nípa ọmọ kékeré. Tá bá dẹ̀ wo àwọn ọmọ kékeré, a rí pé ṣáájú nígbà tá mú àwọn ọmọ kékeré wá, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní wọ́n bá wọn wí nípa kí ló dé tẹ́ mú àwọn yìí wá, ṣùgbọ́n Jésù kó tí o, ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi nítorí pé tiwọn ni ìjọba Ọlọ́run. Àti pé Jésù wá kọjú sáwọn ènìyàn, ó kó sáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ìjọba Ọlọ́run tá à ń sọ yìí, àwọn tó tóbi jù ń bẹ, àwọn tí wọ́n ṣe pàtàkì jùlọ níbẹ̀, òun ni àwọn tó bá gba Ọlọ́run gbọ́
tó ní ìgbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí àwọn ọmọ kékeré wọ̀nyí. Ìwọ ọmọ Ọlọ́run, ṣé ìwọ náà ṣé o ní ẹ̀mí ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run? Tá bá wo àbùdá àwọn ọmọ kékeré, ẹ já wo bí 3 or 4. Ìkíní, àwọn ọmọ kékeré wọ́n ní ìrẹ̀lẹ̀, a lè pè wọ́n ní onírẹ̀lẹ̀, wọ́n máa ń túraká, wọ́n máa ń ṣeré, amòye pẹ̀lú àwọn ọmọ kékeré. Ìkejì ni pé àwọn ọmọ kékeré wọ́n ní ìgbẹ́kẹ̀lé, pàápàá nígbà tó ń bá rí òbí wọn, wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú wọn. Àdèmárà àwọn ọmọ tó yẹ pé tó máa ń tọ́wọ́ fẹ́, wọ́n lè gbá ẹlòmíràn pé bàbá àwọn tàbí ìyá wọn á gbà wọ́n sílẹ̀. Wọ́n ní ìgbẹ́kẹ̀lé yẹn nínú òbí wọn. Abálájọ tí Sáàmù 125 Psalm 125 ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí ṣùgbọ́n tó dúró láéláé. Ohun ìkẹta nípa àtàwọn ọmọ kékeré ni pé wọ́n ní ìgbàgbọ́ wípé àwọn òbí wọn tó fún wọn láti pèsè ohunkóhun tí wọ́n bá fẹ́. Wọ́n gbàgbọ́ nìyẹn wípé òbí wọn ni ẹni tó lè pèsè ohun tí wọ́n fẹ́. Àwa dé ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ lórí pé Ọlọ́run ayé yóò pèsè fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìbùkún rẹ̀. Àwọn ọmọ Ọlọ́run, àdúrà tá à ń gbà láyé lọ́pọ̀lọpọ̀ jù ni pé kí a tóbi, bẹ́ẹ̀ ni, kí a pọ̀ sí, bẹ́ẹ̀ ni, ká ní ọlá, bẹ́ẹ̀ ni, ká ṣe rere, bẹ́ẹ̀ ni, àti pé ohun tó dára kó lè ti ọwọ́ wa máa jáde. Ìdí nìyí tí Jákọ́bù pàápàá nígbà tóun náà tó ti sin Nábánì ní Jẹ́nẹ́sísì orí 30 ẹsẹ̀ 30 apá 2, ó wò ó pé ọjọ́ wo lèmi náà yóò pèsè fún ilé mi, nítorí pé òun pàápàá ó fẹ́ pọ̀ sí i, ó fẹ́ tóbi sí i. Mo gbàdúrà fún wọn olùgbọ́rọ̀ yìí, Olúwa yóò mú ọ pọ̀ sí, yóò mú ọ tóbi sí ní orúkọ ńlá Jésù Kristi. Ṣùgbọ́n bó ti wù ká pọ̀ tó, ká tóbi sí láyé yìí, a gbọ́dọ̀ mọ eléyìí dájú wípé ayé yìí ọjà ni, àti pé ọ̀run ni ilé wa. Ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 20 sọ fún wa pé nítorí tí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run, ayé yìí a wá síbẹ̀ fún ìgbà díẹ̀ ni. Àrí àwọn àpẹẹrẹ bí ènìyàn bí Ábúráhámù, ẹni tó là nínú ẹran ọ̀sìn, nínú gbogbo ìdáwọ́lé rẹ̀, a kọ wípé ó là gidigidi. Genesis orí 13 ẹsẹ̀ 2. Bákan náà Jábésì nígbà tó ké pe Ọlọ́run ní 1 Chronicles chapter 4 verses 9 and 10, ó ní Olúwa ìwọ ìbájọ́ sọ agbègbè mi di ńlá, kó sì bùkún mi ní tòótọ́, má jẹ́ kí n rí ibi. Gẹ́gẹ́ bí ẹni tó wà láyé, ó gbàdúrà yìí, Ọlọ́run sì gbọ́ àdúrà rẹ̀. Bákan náà ọkùnrin tá kà nípa inú ìhìnrere ti Lúùkù orí 19 ẹsẹ̀ 19, ìtàn Lásárù àti ọlọ́rọ̀. Ẹni tá pè ní ọlọ́rọ̀ yìí, òun náà tóbi ní ayé yìí, ó pọ̀ gidigidi, ó ní ohun gbogbo táwọn èèyàn ń fẹ́. Ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni pé ènìyàn lè tóbi láyé, kó pọ̀ láyé, ṣùgbọ́n ká má mọ̀ ní ọ̀run. Ìwọ́n tá à ń gbé wò ni pé ká bá lè tóbi ní ìjọba Ọlọ́run, ọ̀nà wo ló lè gbé gbà, kí lóhun tó lè ṣe? Nítorí pé ayé yìí, gbogbo ohun tó wà láyé yìí, a ó fi sílẹ̀, a ó sì lọ. Pé a kọ́ wípé a kò mú ohunkóhun wá sínú ayé yìí, bẹ́ẹ̀ ni a kì yóò mú ohunkóhun lọ nígbà tá kò bá tó. Kí ìwọ àti èmi ká bá lè pọ̀ ní ìjọba Ọlọ́run, nítorí pé ìjọba Ọlọ́run ó jẹ́ ibi ìsinmi, ó jẹ́ ibi ayọ̀, ó jẹ́ ohun tá a pè ní paradísì, ó jẹ́ èlò mímọ́ jùlọ, ibi àlàáfíà, ibi tí àwọn aṣẹ́gun ń lọ, ibi tí Ọlọ́run ọ̀gá ògo tó gúnlẹ̀ sí, gẹ́gẹ́ bí ohun tá a kà nínú rẹ̀ Ìfihàn orí 21 ẹsẹ̀ 8 tí ó ṣáájú. Abálájọ tí ìyá àwọn Jákọ́bù àti Jòhánù tá pè ní àwọn ọmọ Sébédì, ìyá wọn, abálájọ tó fi wá sọ́dọ̀ Jésù pé wo Jésù Kristi olùgbàlà, mo fẹ́ kí àwọn ọmọ mi kíkan wà ní apá ọ̀tún, kíkan wà ní apá òsì, nítorí pé ó mọ̀ ìpé tó bá dé ìjọba Ọlọ́run lẹ́ni tó tóbi jùlọ. Àwọn ọmọ Ọlọ́run, ta ló wá tóbi, tàbí ta ló wá tóbi ní ìjọba Ọlọ́run? Ẹni tó tóbi ní ìjọba Ọlọ́run ni ẹni tó ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀.
Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹta, ẹni tó tóbi ní ìjọba Ọlọ́run ni àwọn ẹni tí a ti rà padà, tí wọ́n ti di àtúnbí, àti pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ onírẹ̀lẹ̀. Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹfà ó sọ wípé ó ń fúnni ní oore ọ̀fẹ́, nítorí náà ni ó ṣe wípé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Ǹjẹ́ ìwọ náà jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn? Ṣé kìí ṣe agbéraga nìwọ náà? Ìwé Òwe orí kẹta ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n ó kà báyìí wípé nítòótọ́ ó ṣe ẹ̀yà sí àwọn ẹlẹ́yà, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. Onírẹ̀lẹ̀ ló ní ìjọba Ọlọ́run. Onírẹ̀lẹ̀ ló lè dé ìjọba Ọlọ́run. Onírẹ̀lẹ̀ ló ní ààyè tó gbòòrò ní ìjọba Ọlọ́run. Bẹ́ẹ̀ pẹ̀lú Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ karùn-ún sọ wípé bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìpẹ́ẹ̀rẹ̀ ẹ tẹríba fún àwọn àgbà, àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín, kí ẹ sì máa fi ìrẹ̀lẹ̀ wọ ara yín ní aṣọ, nítorí pé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. Àwọn onírẹ̀lẹ̀ ló ní oore ọ̀fẹ́ jùlọ. Ní ìkádìí, mo rọ̀ wá, bí ayé yìí ti ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ inú ayé yìí, àti fún gbogbo ohun tá à ń là kọjá gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní gbogbo àgbáyé, mo rọ̀ wá kí a wọ aṣọ ìrẹ̀lẹ̀ tẹ́lẹ̀ aṣọ ìwà funfun wa, ká lè rí Ọlọ́run àti pé kí a bá lè pọ̀ sí ní ìjọba rẹ̀. Mátíù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ. Lákòótún ará, mo béèrè lọ́wọ́ rẹ, ǹjẹ́ o ti pàdánù ìwà ìrẹ̀lẹ̀ rẹ bí? Ǹjẹ́ ẹ̀mí ìrẹ̀lẹ̀ náà ṣì wà síbẹ̀? Bí kò bá rí bẹ́ẹ̀, rántí pé Jésù Kristi jẹ́ onírẹ̀lẹ̀ ọmọ Ọlọ́run. A lè pè ní aláàánú, olùfẹ́. O lè gbàdúrà lónìí kí ó lè dá ẹ̀mí mímọ́ náà padà sínú ayé rẹ, àti kí ìwà ìrẹ̀lẹ̀ kí ó lè padà sínú ayé rẹ, kí ìwọ pàápàá kó bá lè wọnú ìjọba Ọlọ́run, àti pé kí ó bá lè gbilẹ̀ ní ìjọba rẹ̀. Lẹ́ẹ̀kan sí, títóbi ní ìjọba Ọlọ́run. Mo gbà ládùúrà àtèmi àti ìwọ náà, oore ọ̀fẹ́ tá fi wọnú ìjọba Ọlọ́run, tá fi gbilẹ̀ lọ́hùn, tá fi tóbi lọ́hùn, k'Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tó ti rán jáde sínú ayé wa, pàápàá ní àkókò ètò pé ẹ̀mí ìrẹ̀lẹ̀ ti ń sọnù nínú ayé àwọn onígbàgbọ́ àti nínú àgbáyé tí a wà yìí. A bẹ̀ Olúwa, ẹ̀mí ìrẹ̀lẹ̀ nítòótọ́ nípasẹ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run, nípasẹ̀ mímọ́ rẹ, Olúwa rán sínú ayé wa. Ayé wa yóò gba ìtúsílẹ̀. Gbogbo ẹ̀mí tó ń gbéraga, gbogbo agbára ìgbéraga, Olúwa bá nínú ayé wa. Tú ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lónìí, àti ní ìjọba rẹ jẹ́ ká ní ìpín rere. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín.